Ó mà lágbára o, wọ́n mà ní àgọ́ ọlọ́pàá. Òun ni Tópé Òṣọ́bà, ìyẹn ọ̀kan lára àwọn gbajúgbajà ìṣìràwọ̀ òṣèré wa ní eléyìí tí wọ́n ti ń fa ikú rẹ̀ lẹ́nu lọ́lọ́ yìí. Wọ́n mà ní àgọ́ ọlọ́pàá ló kú sí. Èyí sì ni ohun tí wòlíì Kẹ́hìndé Òṣọ́bà gan sọ nípa rẹ̀. Gbogbo ẹ̀ pátápátá òun lèmi á máa gbé yín débẹ̀. Ìyá Pẹ́là náà ti wá fárígá báyìí o, látàrí bí ìyàwó ọmọ rẹ̀ ìyẹn Jarvis bó ti dán rí pọnrangandan lọ́jọ́ ìgbéyàwó wọn gangan, tí ó sì ti sọ ìpinnu rẹ̀ sórí ayélujára báyìí. Jarvis náà wá dákẹ́ o, níṣe ni òun náà ti gbóhùn sókè láti sọ ìpinnu rẹ̀ lórí ohun tóun ó ṣe, tí gbogbo rẹ̀ tó sì ń gbóná girigiri lọ́wọ́lọ́wọ́ bí a ti ń sọ̀rọ̀ yìí. Ṣẹ́yìn náà ti gbọ́ ohun tí àwọn òṣèré ilẹ̀ wa tí wọ́n sọ nípa Allwell Adémọ́lá ní àná òde yìí. Ó lágbára kódà ó gbẹnu tán lọ́pọ̀lọpọ̀. Gbogbo ẹ̀ pátápátá òun làwọn máa gbé yín débẹ̀. Portable ọmọ Ọlálọ́mí, ìyẹn ọ̀kan lára àwọn olórin takasúfè wa tó tún jẹ́ gbajúgbajà, òun náà ló ti wá gbóhùn sókè báyìí láti gba Pẹ́là nímọ̀ràn. Èyí sì ni ohun tó sọ nípa Pẹ́là àti Jarvis fúnra rẹ̀. Désọ́lá Àfọ́dù, ìyẹn ayálẹ́ẹ̀dẹ Kúnlé Àfọ́dù nígbà kan rí, òun náà mà ti gbóhùn sókè, ó sì ti balẹ̀ sílùú London báyìí. Ẹ gbọ́ kí ni nǹkan tó lọ ṣe níbẹ̀ gangan. Gbogbo ẹ̀ pátápátá la ó máa gbé yín débẹ̀ lábẹ́ ìròyìn tòní. Ìyá Ìbàdàn Snare ó ti tú àṣírí tó wà láàrin òun àti ọkọ rẹ̀ ìgbà kan rí. Gbogbo ẹ̀ pátápátá ló tú síta, ó sì fọ́gbà yánga báyìí o. Kódà ó gbẹnu tán, ṣùgbọ́n mi ò ní jẹ́ kí etí yín ó di sí. Gbogbo ẹ̀ pátápátá òun ni màá gbé yín débẹ̀ tí màá máa gbé yín tàbàyé. Gbogbo ẹ̀ òun náà wá ní ẹ̀rọ bá mi wá nǹkan fìdílé tàbí kẹ́ fìdílé nǹkan láti jẹ̀gbádùn ìròyìn náà lẹ́kùnrẹ́rẹ́ bó ti ń gbóná fẹli lọ́wọ́lọ́wọ́ báyìí àti bó ṣe ń lọ nígboro ayé. Àwa ò ní jẹ́ kétí yóò di sí. Lánàá òde yìí òun ló yẹ kí Allwell Adémọ́lá tó jẹ́ ọ̀kan pàtàkì lára àwọn òṣèré ilẹ̀ wa ni ló yẹ kó pé 50 ọdún. Ó lágbára lọ́pọ̀lọpọ̀. Èyí ló mú kí gbogbo àwọn òṣèré akẹgbẹ́ rẹ̀ kí wọ́n gbé àwòrán rẹ̀ sórí ayélujára lórí àwọn ìkànnì wọn káàkiri, tí wọ́n sì fi ń kí wípé ó kú ayẹyẹ ọjọ́ ìbí bó tiẹ̀ jẹ́ wípé kò sí láàyè mọ́. Ó lágbára. Àwọn ọ̀rọ̀ tí wọ́n sì kọ sí abẹ́ àwọn àwòrán wọ̀nyí, kódà ó máa ń gbomijé lójú ẹni, nítorí wípé àwọn ọ̀rọ̀ kàǹkàkàǹkà, àwọn iṣẹ́ ribiribi èyí tó ti ṣe kó tó jáde kúrò láyé, òun náà ni wọ́n kọ síbẹ̀. Ó lágbára lọ́pọ̀lọpọ̀. A kí gbogbo àwọn ìràwọ̀ òṣèré ni wípé wọ́n kú ara fẹ́ra kù ti Allwell Adémọ́lá àti fún ti iṣẹ́ ribiribi èyí tó gbéṣe láàrin wọn náà kó tó di wípé ó papòdà. A gbàdúrà wípé ikú rẹ̀ kò ní jẹ́ àkúfà láàrin àwọn akẹgbẹ́ rẹ̀. Gbogbo ẹ̀ òun náà ni àfi ń kí yín. Ẹ̀yin náà bá wa lọ sí abala àríwísí láti kọ ohun tí èrò ọkàn yín bá jẹ́ síbẹ̀, àti wípé kẹ́yin náà bá wa kọ happy posthumous birthday sí ibi abala àríwísí ọ̀hún. Ó wá ti ṣẹlẹ̀ báyìí. Désọ́lá Àfọ́dù, ìyẹn tó jẹ́ gbajúgbajà wa ní tó jẹ́ international driver, òun náà mà ti balẹ̀ sókè òkun báyìí, gẹ́gẹ́ bí gbogbo àwọn òṣèré àti gbajúgbajà yòókù náà báwọn náà ti ń balẹ̀ sílùú London. Òun náà ti wá balẹ̀ síbẹ̀ báyìí. Bẹ́ẹ̀ sì la rí gbogbo ọ̀pọ̀lọpọ̀ àwọn olólùfẹ́ rẹ̀ tí wọ́n ń kan sára sí, tán sì ń gbóṣùbà káre fún un wípé níṣe ni ó tiẹ̀ jẹ́ ẹni tàwọn ní tàwọn. Bẹ́ẹ̀ náà ni àṣìṣe rí tán ṣe ń kan sára sí, tí òun gangan náà tóun náà tí ó sì gbẹ̀yìn nínú kí òun náà máa fi ìfẹ́ àti ọ̀yàyà dá wọn lóhùn. Bẹ́ẹ̀ la sì ṣe rí níbi àpéjọpọ̀ èyí tí wọ́n ṣe ní òkè òkun ọ̀hún, ìyẹn ní ìlú London. Bẹ́ẹ̀ la ṣe rí tí wọ́n fún ní àmì ẹ̀yẹ wípé òun ni best international driver. Ó lágbára lọ́pọ̀lọpọ̀. Gbogbo àwọn ènìyàn pátápátá òun ni wọ́n bá yọ̀, tí wọ́n sì ń kí wípé ó kú oríire. Wọ́n ní lóòótọ́ àmì ẹ̀yẹ ọ̀hún ó tọ́ sí i, nítorí wípé ó ti ṣiṣẹ́ ribiribi ní òun náà ló jẹ́ kí wọ́n ó gbé fún. Èyí náà ni àrí tàníkàmú wa. Ẹ̀yin náà bá wa kọ congratulations sí abala àríwísí, ìyẹn ní ti Désọ́lá Àfọ́dù. Ìyá Ìbàdàn Snare tó jẹ́ ọ̀kan lára àwọn gbajúgbajà òṣèré wa,
ọ̀rọ̀ yìí máa gùn lọ́pọ̀lọpọ̀, kódà níṣe ni wọ́n bọ́ sórí ayélujára tí wọ́n sì ń sọ nípa ọkọ wọn èyí tóun náà jẹ́ òṣèré orí ìtàgé. Níṣe ni wọ́n kọ ọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀ wípé àwọn ti pín gàárì ní ìsìn ó ti tó ọdún márùnlélógún, léyìí tó jẹ́ wípé ọkọ rẹ̀ náà èyí tá à ń sọ yìí òun náà sọ nípa rẹ̀ wípé lóòótọ́ ni àwọn ò jọ sí papọ̀ mọ́, wípé kódà kò sì sí wípé ẹnikẹ́ni ń kábàámọ̀ wípé àwọn ò jọ sí papọ̀ nítorí wípé ohun tó dára òun náà ni àwọn ṣe, pé gbogbo ìgbà táwọn jọ wà papọ̀ níṣe ni gbogbo ìgbà ni àwọn máa ń ní èdè àìyedè léyìí tí kò sì yẹ kó rí bẹ́ẹ̀, ṣùgbọ́n láti ìgbà tó olúkálùkù ti wà lọ́tọ̀ọ̀tọ̀ báyìí kò sí èdè àìyedè mọ́, àti wípé ó tún wá ń ṣiṣẹ́ takuntakun ní ti ìtọ́jú àwọn ọmọ, ní ti ká sanwó iléèwé àti ká ṣètọ́jú àwọn ọmọ táwọn jọ ní papọ̀, pé gbogbo ẹ̀ pátápátá òun náà ni ìyá Ìbàdàn Sneh ni ó ń ṣe lórí àwọn ọmọ òun náà ni kì í wá jẹ́ kóun náà lè kọ̀rọ̀ sí lẹ́nu nígbà tó bá pè òun sí iṣẹ́, níṣe ni òun náà máa ń dá lóhùn láti lọ bá ṣe iṣẹ́, láti lọ ṣe ìgbé eré jáde. Òun náà ni àrígbọ́ tá a ní ká mú wá sí etí ìgbọ́ ẹ̀yin olólùfẹ́ wa gbogbo tọ̀. Eléyìí tó tún wá ń já rìnrìn lórí ayélujára lọ́wọ́lọ́wọ́ báyìí òun ni fọ́nrán táwọn èèyàn máa rí lórí ayélujára nípa Jarvis àti Pella. Bẹ́ẹ̀ bá gbàgbé pé tọ̀ ohun àwọn gangan lọmọ tó ń sọ lọ́wọ́lọ́wọ́ báyìí nígboro ayé àti ní orílẹ̀-èdè Nàìjíríà lọ́wọ́lọ́wọ́. Ọ̀rọ̀ wọn pátápátá báyìí òun náà ni àwọn èèyàn ń gbépò yẹnu tó bí wọ́n ti wá ń gbé pò yẹnu òun náà ni àṣírí tí fọ́nrán yìí bọ́ sórí ayélujára bí Jarvis bó ṣe fàdán, níṣe ló fà gbogbo irun orí rẹ̀ pátápátá tó fàdán yányán tí ó sì gbé sórí ayélujára. Àti ẹ̀kọ́kọ́ rí bí Pella ti fárígá tó ní tó bá ti lè ṣe fàdán wípé òun ò ní fẹ́ mọ́, òun ò nífẹ̀ẹ́ rẹ̀ mọ́, àti wípé kò ṣe nǹkan tó yẹ kó ṣe nu, ṣé lọ́jọ́ ìgbéyàwó ló yẹ kó ṣe irun tí yóò fà orí dán. Ọ̀rọ̀ yìí máa gùn lọ́pọ̀lọpọ̀, òun náà ni mo ṣe ní kémi náà wá gbé yín débẹ̀ o. Níyà Pella náà bá sọ wípé irú irun wo òun wá ní ìyàwó ọmọ òun ìyẹn Jarvis ló ṣe lọ́jọ́ ìgbéyàwó rẹ̀ gangan yìí tí ò yẹ kó rí bẹ́ẹ̀, wípé nílẹ̀ Yorùbá bá ń sọ nípa pé èèyàn fárídán ìyẹn obìnrin á jẹ́ wípé bóyá ó tẹ̀ ń gbéra rẹ̀ ní opó tàbí àwọn nǹkan tí ò ṣáàdá òun ni ló túmọ̀ sí ní ilẹ̀ Yorùbá. Ká tó wá sọ wípé lọ́jọ́ ìgbéyàwó rẹ̀ gangan wọ́n ní ṣé ó ń ro ikú sí ọmọ òun ni àbí kí ni ìtumọ̀ orí tó fàdán lọ́jọ́ ìgbéyàwó. Bẹ́ẹ̀ ni Jarvis náà ṣe bọ́ síta tó sì ṣàlàyé ìdí tó jẹ́ kí òun ó fá orí dán lọ́jọ́ náà, wípé kódà ẹni tí ó máa ń bóun ṣerun òun ló sọ wípé bóun bá lè ṣe bẹ́ẹ̀ pé irun tí òun ó bá òun gbé sí yóò jẹ́ èyí tó dára lọ́pọ̀lọpọ̀. Òun sì ní kò sí nǹkan tí òun ò lè ṣe nítorí ọjọ́ ẹ̀yẹ òun, torí pé ọjọ́ kan ṣoṣo yìí náà ṣáà ni òun sì ní òun ní láti kí àwọn èèyàn rí òun dáadáa, kí wọ́n rí òun gẹ́gẹ́ bí òun ti rẹwà tó. Ṣùgbọ́n bẹ́ẹ̀ ṣe mọ̀ pé ìlú gangan òun lọ̀rọ̀ ayé, bó bá kọjú sẹ́nìkan àtúnkọ ẹ̀yìn sẹ́lòmíì, òun náà ni ọ̀rọ̀ náà, nítorí pé ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ni wọ́n sọ wípé níṣe ni ó máa ń ro ibi sí ọkọ rẹ̀ ìyẹn Pella. Ni wọ́n bá tún gbé fọ́nrán kan èyí tó ti ṣe tẹ́lẹ̀tẹ́lẹ̀ tó sọ wípé nígbà tí ọkọ rẹ̀ sọ wípé Jarvis kò ráyè ní àsìkò yìí, wípé ó ń kàwé lọ́wọ́ láti máa ṣe àwọn online skit èyí tí wọ́n máa ń ṣe yìí, àwọn kọ́ńtẹ́ǹtì lórí ayélujára yìí, pé yóò tó oṣù mẹ́ta kí wọ́n tó tún rí ní orí ayélujára. Lóhun náà bá bọ́ sórí ayélujára ó ní Pella gangan ni yóò lo ọdún 6 gbáko ìyẹn níbi tí ó ti ń tọ́jú àrùn ọpọlọ. Èyí jẹ́ kí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn máa yàgbàdo wípé báwo lèèyàn ti máa ń sọ irú nǹkan báyìí sí ẹni téèyàn bá sọ wípé èèyàn nífẹ̀ẹ́ sí. Wọ́n ní níṣe ni Jarvis kò fẹ́ràn Pella o, àti wípé gbogbo àwọn nǹkan tí ó máa ń sọ sí kò ṣe nǹkan téèyàn máa ń sọ sí ẹni téèyàn bá nífẹ̀ẹ́ lọ́pọ̀lọpọ̀. Èyí náà ni ó bọ́ sórí ayélujára tá a ní ká mú wá sétí gbọ́ ẹ̀yin olólùfẹ́ wa. Ohun tẹ́yin náà bá rí sí ẹ bá wa fi sábàlá àríwísí, àti wípé kéèyàn fárídán kí ni nǹkan tó túmọ̀ sí ní ilẹ̀ Yorùbá, ẹ bá wa fi sí abala àríwísí ìyẹn comment section. Portable náà òun náà ò wá gbẹ́yìn o, níṣe ló ti gba Pella nímọ̀ràn
ó ní níṣe ni kó máa ṣọ́ ẹnu rẹ̀ pé gbogbo nǹkan kọ́ ni èèyàn máa ń fi gbogbo ẹnu sọ. Ó ní bó ti bẹ̀rẹ̀ sí ní sọ̀rọ̀ níwájú Osaso eléyìí tí ó ṣe tí ó fún ní ilé 400 million yìí, wípé kò ṣe nǹkan tó yẹ kó sọ níwájú rẹ̀, wípé ó ń béèrè lọ́wọ́ rẹ̀ wípé ṣé lóòótọ́ ni ó fún òun nílé àbí níṣe ni ó kàn fẹ́ fi òun gbayì ní orí ayélujára, léyìí tó yẹ pé kò yẹ kó sọ níwájú irú èèyàn bẹ́ẹ̀. Ó ní bó tiẹ̀ jẹ́ wípé tó bá ní àyà méjì nípa ilé ọ̀hún, níṣe ni ó yẹ kó fi sọ́kàn kó sì lọ sí ibẹ̀ láti lọ wò, wípé kò yẹ kó máa sọ bẹ́ẹ̀ níwájú ẹni tí ó fún ní ilé ọ̀hún, pé ẹni ọ̀hún o ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn ló ti ṣoore fún, kò sì wá lè jẹ́ pé ti Pella yìí ni ó wàá máa fi ṣe auto house. Eléyìí ó lágbára, ó sì lọ́ǹgì gan ni ò, bẹ́ẹ̀ sì ni àṣírí tí Portable tó ṣe ń gba Pella nímọ̀ràn wípé ó kó máa ṣọ́ ẹnu rẹ̀ bí ó ti máa sọ̀rọ̀. Ó lágbára lọ́pọ̀lọpọ̀. Òun náà la rí gbọ́ta ní ká mú wá sí etí ìgbọ́ ẹ̀yin olólùfẹ́ wa tó. Kò ní jù báyìí lọ lórí ìròyìn ti tòní. Kí wọ́n á tó máa lọ, ẹ jẹ́ kí n sáré gbé yín dé ọ̀dọ̀ ti Tọ́pẹ́ Ọ̀ṣọ́bà. Ó lágbára lọ́pọ̀lọpọ̀. Tọ́pẹ́ Ọ̀ṣọ́bà wọ́n mà tún sọ wípé àgọ́ ọlọ́pàá mà ní Tọ́pẹ́ Ọ̀ṣọ́bà kú sí, léyìí tó jẹ́ wípé ó ti wá yàtọ̀ gédégédé sí gbogbo àwọn ìròyìn eléyìí tó ń fò káàkiri lórí ayélujára lẹ́nu lọ́lọ́ yìí. Èyí ni gbogbo àwọn àṣírí ọ̀hún. Bẹ́ẹ̀ bá gbàgbé pé mo ti gbé yín débẹ̀ ní orí ìkànnì yìí tẹ́lẹ̀tẹ́lẹ̀ wípé ọ̀rọ̀ ọ̀hún ó ti dé àgọ́ ọlọ́pàá, léyìí tó sì jẹ́ wípé àwọn ọlọ́pàá wọ́n ń ṣiṣẹ́ lórí rẹ̀ lọ́wọ́lọ́wọ́, tí wọ́n sì ti sọ wípé wọ́n máa ṣe autopsy ìyẹn irú ikú tó pa Tọ́pẹ́ Ọ̀ṣọ́bà. Lẹ́yìn ìgbà náà ṣé ẹ mọ̀ pé ọ̀pọ̀lọpọ̀ àṣírí báyìí òun náà ni ikú máa ń tú síta. Lẹ́yìn ọ̀pọ̀lọpọ̀ àwọn ìwádìí yìí òun náà ni wọ́n ti sọ wípé ó ṣeé ṣe kó jẹ́ wípé bóyá Tọ́pẹ́ Ọ̀ṣọ́bà gan bóyá ó gbé májèlé jẹ ni, látàrí wípé ó ti dàgbà, kò rí ọkọ, kò sì tíì bímọ, àti wípé ọ̀dọ̀ ọkọ tó sì wọ̀ ọ̀hún ìyẹn wòlíì ni, wípé ìyẹn olùṣọ́ ti ìṣẹ̀lẹ̀ níbi tí ó wà gangan, wọ́n ní kì í ṣe wípé ó fẹ́ níṣu lọ́kà, ṣùgbọ́n òun náà wò pé bóun bá wá kúrò lọ́dọ̀ wòlíì ọ̀hún tá ń lé lòmíì tó tún fẹ́ fẹ́ òun lọ́mọ ọdún 41. Èyí gangan òun ni ó fa ohun gbogbo èyí tó ṣẹlẹ̀ yìí. Wọ́n sì tún wá sọ wípé ńṣe ni ó tún kọ ọ̀rọ̀ kan ránṣẹ́ sí ọ̀kan lára àwọn olólùfẹ́ rẹ̀ kan wípé bí òun bá ti kú kí wọ́n wá gbé òkú òun nínú ilé, kí wọ́n lè sin òkú òun dáadáa gẹ́gẹ́ bí òkú dáadáa. Eléyìí ó lágbára lọ́pọ̀lọpọ̀. Èyí jẹ́ kó máa yí ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn pé ó ṣeé ṣe kó jẹ́ wípé níṣe ni ó para rẹ̀ gan, kó má jẹ́ wípé bóyá láti ọwọ́ wòlíì ìyẹn ọkọ rẹ̀ yìí òun ni ikú rẹ̀ ti wá. Òun náà ni àrígbọ́ta ní ká mú wá sétí ìgbẹ̀yìn olólùfẹ́ wa. Ọkọ rẹ̀ jẹ́ kó yé wa wípé ó lọ sí ọ̀dọ̀ wòlíì kan tí wọ́n ń pè ní Kẹ́hìndé Ọ̀ṣọ́bà. Ọ̀dọ̀ Kẹ́hìndé Ọ̀ṣọ́bà yìí, ibẹ̀ ni ó lọ tó ní ó fẹ́ ṣe àwọn ètò kan fún òun. Àwọn ètò ọ̀hún tó ló fẹ́ ṣe fún òun, ó ní láti ìgbà náà òun ò rí mọ́. Ó ní ó ti tó ọ̀sẹ̀ kan tí òun ti rí kó tó di wípé òun gbọ́ wípé ó kú, pé ó ṣaláìsí, wípé kìí ṣe inú ilé ni ó kú sí, àti wípé àgọ́ ọlọ́pàá gangan òun ni Tọ́pẹ́ Ọ̀ṣọ́bà kú sí. Òun náà ni ìròyìn tá a gbọ́ ta ní ká mú wá sétí gbẹ̀yìn olólùfẹ́ wa tó. Ẹ ṣé lọ́pọ̀lọpọ̀ fún ìfarabalẹ̀ yín. Kò ní jù báyìí lọ lórí ìròyìn tòní. Etí tẹ́ fi ń gbọ́ wa ò ní di, ojú tẹ́ fi ń wò wá ò ní fọ́. Àwa náà tá a mú ròyìn náà wá fún yín, a máa rí yín bá ní gbogbo ìgbà. Ẹ ṣé lọ́pọ̀lọpọ̀ o, àdúpẹ́ tó. Ó dìgbà kan náà o, ó dàbọ̀.